ṣe rí àwọn ẹ̀sìn àjèjì tí wọ́n gbé ká wa mọ́ tí wọ́n ní ká máa ṣe yìí wọ́n fẹ́ jẹ́ ká sọ àwọn ìṣẹ̀ṣe wa nù. wọ́n ní lójú fọ Wàsílà àwọn ló ń wájà gẹ́gẹ́ lè bú lọ kí ni òun náà wà débẹ̀ lẹ́yìn tó fọmọ yẹn bẹ́ẹ̀ ó ti ẹ̀kọ́ lójú ọmọ yẹn ní mùsùlùmí ló ní kọ́ sí mi ẹ̀dọ́ torí kò kàn wọ́n ọ̀rọ̀ tí ò kàn wọ́n ọlọ́pàá pípé ni mo jẹ máa ń pe ọba Akérédolú yẹn o òun náà máa ń sòtọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n ilé ìjọsìn yìí kò gbà pọ̀ mọ́. wọ́n fẹ́ kí gbogbo nǹkan wa ṣe bí wọ́n ṣà lọ ìlú àjèjì yẹn náà bí ìlú Saudi ìbí ọba ní kí wọ́n dé London ara mi ò gbà pé ọba olúwo ẹjọba gidigidi kò kàn rárá láti dá sí ṣé ìwọ náà ti wá ṣe nǹkan ni bíbàdàn náà ṣe nǹkan oníbàdàn náà ṣe nǹkan ó lè ló ní ibi tó ní nǹkan gbé nǹkan ẹ̀ sí kò tọ́jú ẹ̀ pamọ́ tó wọ́n náà wọ́n tẹ̀lé wọn gbá 100 million ọmọ yẹn tó mú lọ Mẹ́kà tí Mẹ́kà Yorùbá ti ṣe lọ sọ́ni tó wúyẹ padà tàn fún wọn ẹni sọ̀rọ̀ Kùránì lásán ẹ̀ ń gbé lọ kóòtù ẹ̀ ń tì mọ́lé tó sọ̀rọ̀ Kùránì lásán káwọn tó Kùránì ìwé ìtọ́tẹ̀ mo lè lọ́ra ní bookshop fúnra mi kí fi ṣe ń bá wù mí ẹ̀ ń gbé lọ kóòtù náà gbogbo bá a ṣe rí wọn lórí tẹlifíṣàn ẹ̀kọ́ ni wọ́n jẹ́ o àpàtọ́ bá fẹ́ fìkìlọ̀ kọ fún wọn tí wọ́n bá fẹ́ ṣe eré tó jẹ mọ́ traditional mo fẹ́ kó máa ṣèwádìí dáadáa orí ọ méjèèjì yẹn náà ní nídìí ilẹ̀ káàró òjìrè àwọn olórí ìwádìí kọ́ bá ṣe títí kan ní ìfífẹ́ kan nídìí kan pọ̀ méjèèjì ọdún wọ ẹ̀kọ́ ló jẹ́ lómi ṣé àwọn nǹkan tó gbà ó ti dájọ́ yẹn kan tó dájọ́ náà wọn mùsùlùmí sọ pé kò lè ṣeé ṣe ìrọ́lẹ̀ ń pa eégún kò lè jáde eégún tó bá tí ó yọba kì í wò kó lè jáde nínú ìgbẹ́ àbógbó yẹn. awuyewuye lórí ọ̀rọ̀ olóòlù ìyẹn eégún olóòlù àti Wàsílà nítorí ọ̀rọ̀ yìí kọ́ àwa ṣe wá sí ọ̀dọ̀ bàbá wa ẹkún ti mọ̀ wọ́n wọn ò nídìí introduction ẹ ti mọ̀ wọ́n bẹ́ẹ̀ ni mọ̀ owó bàbá wa olúwo Ẹ̀gbá tí gbogbo àmọ̀ sí olúwo Ifátátálá Àsápìọlà kí n lọ bá wọn pa Àsápìọlà. bàbá yìí ni mo ta gìrìgìrì tí mo kúrò níbi tí mo wá sí ìlú Ẹ̀gbá wípé ẹ ti ẹ̀ dúró ná lórí ọ̀rọ̀ eégún má ṣe eégún tó wá di wàhálà láàrin àwọn mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe kí a má ṣe gbàgbé wípé ọdún ìṣẹ̀ṣe ńkọ́ ó ń bọ̀ lọ́nà ṣé kàn ṣe pé wàhálà ni ọ̀rọ̀ yìí fẹ́ dá sílẹ̀ ìyẹn ní ìlú ilẹ̀ Yorùbá ìyẹn ilẹ̀ adúláwọ̀ pátápátá lápapọ̀ eléyìí ló fà á tí mo fi kúrò nílùú tí mo wà tí mo fi wá sí ìlú Ẹ̀gbá láti wá bèrè wípé àṣírí wo ló wà nídìí eégún ṣé eégún á máa láṣìírí ṣé eégún á máa ní agbára bí ṣé eégún náà á máa fa rọ́wùrọ́wù yẹn nílẹ̀ Yorùbá tó fi wá di pé ọ̀rọ̀ Wàsílà wá di fọnpa àbí fọngayan pa káàkiri ilẹ̀ Yorùbá lápapọ̀ o bàbá ẹ bá wa kí àwọn aráalé. ẹ kú ọ̀lẹ́ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú ìyálẹ́ta èyí tó bá yíyẹ síbẹ̀ ni orúkọ mi ni olóyè Ifágbéminíyì Àtàndá Òkú aka Ifátátálá tí mo jẹ́ olúwo fá gbogbo ilẹ̀ Ẹ̀gbá àti olúwo Ògbóni Iṣan nílùú Ẹ̀gbá ń bí. ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu bàbá wa Ifátátálá yìí wọ́n ti dárúkọ ara wọn ẹkú ti mọ̀ wọ́n wọn nídìí introduction mọ́ kò sí ẹni tí ò fẹ́ mọ̀ wọ́n tán lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì káàkiri lórí ẹ̀rọ Facebook ẹ tẹ Lovers Arena TV ẹ bá wọn bẹ̀ lórí ẹ̀rọ YouTube ẹ tẹ Lovers Arena TV ẹ bá wọn bẹ̀ kódà lórí TikTok ẹ tẹ Lovers Arena TV náà ẹ bá wọn bẹ̀ bàbá ẹ má bínú ọ̀rọ̀ Wàsílà àti eégún olóòlù tí àwọn ìjọba kéde kódà àwọn oníṣẹ̀ṣe pàápàá kéde wípé obìnrin kankan kò gbọdọ̀ ya eégún yìí àti pé kí ni ìtumọ̀ eégún ìgbọ̀ngàn pàápàá nílẹ̀ Ìbàdàn àti nílẹ̀ Yorùbá lápapọ̀ iṣẹ́ ò lè gún yìí ṣe. ẹ ṣe àtọkù àdúrà wa gbà bí mi tẹ ẹ jẹ́ pé mi kì í ṣe ọmọ Ìbàdàn bẹ́ẹ̀ni agbo ala ti ń gbọ́ olóòlù tí kò ń ṣe 100 ọdún tí kò ń ṣe 102 tí kò ń ṣe 103 eégún yìí bí mi ṣe gbọ́ ṣe ni wọ́n gbé wá látojú ogun ó dẹ̀ bá wọn ṣẹ́gun kó gun má wọ̀lú kó tẹ̀ má wọ̀lú kí gbóná má wọ̀lú wọ́n fi ń ṣètùtù lò ní ó ti ẹ̀ẹ̀kan náà ló ń jáde ní ọdún kò ṣe kó ń jáde ní gbogbo ìgbà ìṣètùtù lu Ìbàdàn òun ni tí wọ́n dẹ̀ ní gbàgbọ́ lú ẹ̀ báwa ṣe ń ṣe Olúmọ àti ìlú Ṣàbìǹbí bẹ́ẹ̀ náà ṣe ń ṣe. èmi ti rò wípé wọ́n sọ wípé Agẹmọ nìkan ṣo ni obìnrin ò kì í rí ṣé ojú obìnrin náà kì í rí olóòlù ni. obìnrin kì í róró eégún tóbìnrin kì í rí náà wà. àwọn tó ń bá wá ti pé ọmọ ìlú lọ rí ó wà nínú Ẹ̀gbá bíi ó jẹ́ ń jù obìnrin náà kì í rí. nínú Ẹ̀gbá bíbá ó wà dáadáa. ìgbà wọn máa ń ṣe jẹ́jú. tó bá ti yá máa sọ ìdá àkọsí ẹ. bàbá o
àmọ́ ọ̀rọ̀ kan rí tí mo fẹ́ fi lọ yín bàbá lórí ọ̀rọ̀ Wàsílà àti Eégún Olóòlù táwọn mùsùlùmí wá gbé bí nǹkan gidi ìyá àtàwọn oníṣẹ̀ṣe tó wá di pé wọ́n jọ ń fà á láàrin ara wọn tí ò fẹ́ wá tóra wọn, kí ni ẹ̀yin rí sí? Orin kan ni máa yálò torí gbogbo ala lórin wọ́n máa ń kọ kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀, kálá ìgbàgbọ́ dára jù mí lọ, kò yẹ kó rí ṣẹ́rí pé orin gbogbo wa ni kò ṣòro ẹnìkan rí kò yẹ kó rí bó ṣe rí yẹn jíjí Ìbàdàn torí eléyìí ọdún yìí kọ́ ni Olóòlù ti ń jáde a mọ̀ pé ojú ti la o ìlú ti gbòòrò o ó ti yé Olóòlù náà kò ṣe pé ó ń lọ gbọrangandan ó ti máa ní rúùtù ibi tó ń lọ kò ṣe gbogbo Ìbàdàn ló ń yíká wọ́n dẹ̀ ti announcement ẹ̀ fún gbogbo wa ó ti tọ́ ti announcement ẹ̀ fún gbogbo wa pé ó máa lọ láago báyìí sáago báyìí ó máa wà níbi ibi báyìí ibi báyìí ó máa wà ní Bẹ̀rẹ̀ ibi báyìí ó máa lọ ta òjè ó dẹ̀ àwọn èèyàn dẹ̀ ti máa láti ibi kó tó dé ibi tó ń lọ yẹn bíi 30 meters èèyàn ti máa polongo ṣé ni pé wọ́n ṣe ètò wọn dáadáa tó bẹ́ẹ̀ni wọ́n ti wá announce rédíò gómìnà bàbá wa Rashidi Ládọjà tó jẹ́ gómìnà wọ́n ti announce tó ní ní kòtò tó ní ní àbímọyàn ní kò wọ́n èèyàn tó kú mara oko wá wọ́n bàtẹ́wọ̀lù ẹ má bínú èyí bàbá wa tó wà lóko pé mo sọ bẹ́ẹ̀ o ó ti yín ṣe rí àwọn ẹ̀sìn àjèjì tí wọ́n gbé káwa mọ́ tí wọ́n ní ká máa ṣe yìí wọ́n fẹ́ jẹ́ ká sọ àwọn ìṣẹ̀ṣe wa nù wọ́n fẹ́ kí gbogbo nǹkan wa ṣe bí wọ́n ṣà lọ ìlú àjèjì yẹn náà bí ìlú Saudi ibi wọ́n bá ní kán dé lọ́ndé kò sí ẹni tí tó bá jẹ́ kó fẹ́ ní kọ́ Kaaba yẹn tàbí fọ́ kọ́ Kaaba yẹn ọ̀ ò lè gbà Kaaba tí wọ́n ń torí ẹ̀ lọ́bẹ̀ tó bá fẹ́ kọ́ débẹ̀ ó ti yé yín bẹ́ẹ̀ lọ àwa ni kí a má fi ọwọ́ ara wa fàkúfà Wàsílà ló owó rírì kúri ó wá wàkúwà ló fi rírì kúri o lójú tèmi o bá wa gbà. Awuyewuye kan wá tún lọ ní ìgboro báyìí lórí ọ̀rọ̀ Wàsílà yìí náà wípé wọ́n sọ wípé àwọn oníṣẹ̀ṣe gba 400,000 lọ́wọ́ Wàsílà lórí ọ̀rọ̀ Eégún Olóòlù kan gba 400,000 èyí lè ló fà á tí àwọn àfáà kan bí Akéwùgbà Gold kan fi dìde kódà ọ̀rọ̀ náà ta gbá Olúwo tilẹ̀ Ìwó kí ni ẹ̀yin rí sí? Ara ẹnu gbà pé ọba Olúwo ẹjọba gidi gàrí kò kàn rárá láti dá sí ṣé ìwòdàn tí wàá ṣe nǹkan ni bí Ìbàdàn náà ṣe nǹkan oníbàdàn náà ṣe nǹkan ó lè ló ní ibi tó ní nǹkan gbé nǹkan ẹ̀ sí kò tọ́jú ẹ̀ pamọ́ tó báwọn náà wọ́n tẹ̀lé ọgbà 100 million ọmọ yẹn tó mú lọ Mẹ́kà tí Mẹ́kà Yorùbá ti ṣe lọ sọ́n tó wú ẹ̀ padà tàn fún wọn lámò torí yẹ iṣẹ́ tútù fún ní ọmọdé tí ń gbọ́ wípé àwọn ẹni sọ pé àwọn ò gbà fọ́kọ̀ bọ̀ lọ́wọ́ ẹ̀ kí kó wá múlì sí tìbí tó ń sẹ́ni owó sí wa ó ti yẹn kó bá tẹ ọ̀rọ̀ tẹ ẹ̀dùpẹ́ pé kò kú kó bá wá kú kó wá náà lọ́pàá tó bá kó kú kọ́ owó ju ẹ̀mí lọ́dà àwọn ṣe bí ṣe ni ọmọ kan ní Kaduna ṣe bó bú mùsùlùmí ní Deborah Samuel ṣe bí sọ́ọ̀lù pa ẹ wá fi owó ẹ fi ń wé kú mi ò gbà tọwọ́ mùsùlùmí ẹ̀ mi ò gbà yẹn àwọn ló túbọ̀ jẹ́ kẹ́sì wọn súyàn láti máa ṣe mùtẹ́ ò lè gbà ẹ má fi lọ́yàn mùtẹ́ ò lè gbà. Àmọ́ níbi tí ọ̀rọ̀ wa gbé. ẹni sọ̀rọ̀ Kùránì lásán ẹ̀ ń gbé lọ kóòtù ẹ̀ ń tì mọ́lé tó sọ̀rọ̀ Kùránì lásán káwọn tó Kùránì ìwé tọ́tẹ̀ mo lè lọ́ra ní bookshop fúnra mi kí fi ṣe ń bá wù mí ẹ̀ ń gbé lọ kóòtù náà ẹ̀ ọ̀dẹ̀rù ọ̀rọ̀ ọpọlọwọ́ kálẹ̀ kó tó wá sọ̀rọ̀ yìí òkè kò yẹ kó dá sí rárá ṣọ́ọ̀ sọ pé kọ́ máa lọ yẹ obìnrin kiri eégún kò rí Olóòlù ṣọ́ọ̀ sọ bẹ́ẹ̀ fún wọn àbọ̀ announce àbójútì ló kọ́ jáde ní àdúrà wa gbàjáde. Àwọn kan tẹ máa pè ní pé àfojúdi burúkú ni. Àmọ́ lórí ọ̀rọ̀ ọba ìlú Ìwó yìí ìmùtẹ̀fà bẹ̀rẹ̀ ìbéèrè kan wípé ṣé kò ń ṣàwọn oníṣẹ̀ṣe kó ló fi ọba Ìwó yìí jẹ ọba ni. mi ò gbà ọ ṣètùtù ẹ ó lè bá ìṣètùtù ẹ lọ yẹn kó má ṣe bóyá ń ṣe yẹn lóye lójú tèmi. ọba ṣé kò ń dààmú ẹ báyìí ìgbà tó yídì sílé tó tọ̀ sí ìgbà tó yídì sí ojú sílé ó tọ̀ sí ojú síta ó tọ̀ sílé ó ń ba ìṣẹ̀ṣe tó bá jẹ́ tó ń lakọ̀ bá àkọ́kọ́ nílùú Ìwó ní tí ẹ̀ ti lé jù ó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn kan ní jẹ́jẹ́ láàjà ayé gbàjẹ́ gbàmúlẹ̀ wèrè kù
ìwà pẹ̀lú kó ronú pé tóun bá dàgbàdà máa rí kú ìran wọn náà ọ̀n ìfẹ́ kí ìran wọn dẹ̀bi bẹ̀ mọ́ kó ronú yẹn ìran yín Rashidi ìran yín kò dẹ̀kan yín mọ́ nǹkan báyìí gbọ́gbà ló ṣe ló bá ṣiṣẹ́ wọn jẹ́. ṣé àwọn oníṣẹ́ ìṣòwò wa ṣàṣìṣe nípa fífi arákùnrin náà jẹ oyè ọ̀nà báyìí? ọmọ ṣíṣe lu wọn nílùú wọn mi lè dárúkọ lu wọn Ẹ̀gbá lémi Ẹ̀gbá ilé ọ̀dọ̀ wa gbà àwọn ìgbà kí n gbọ́gbà kú gbà àjẹgbà ló ti ṣe bẹ́ẹ̀ àjẹgbà ló ti ṣe bẹ́ẹ̀ á ti mọ̀ pé nǹkan tó bá wọn ààrẹ gbogbo arúmọlẹ̀ àti bájà. bàbá ìbéèrè kan tún lélẹ́yìí lẹ́jọ́ mẹ́ta yìí àpẹẹrẹ rí i pé àwọn òṣèré orí ìtàgé wa kàn ṣubú lulẹ̀ oúnjẹ ọlọ́run ní pé ẹlòmíà kò máa gbọ́ pé ní ọ̀dọ́ ẹlòmíà sọ pé nípa ọwọ́ pásítọ̀ kan tàbí nípa ọwọ́ ẹnìkan kò lè dé ṣubú lulẹ̀ tó kú ikú àwọn onítíátà ti pọ̀ jù lẹ́jọ́ mẹ́ta yìí wọ́n bẹ̀ tún sọ wípé bóyá wọ́n ń tójú bọ nǹkan tó yẹ kán tójú bọ̀ àbí a rí nǹkan táwọn fúnra wọn ti fi lára wọn tiẹ̀ máa ń rò lọ́kàn wọn àwọn tí wọ́n lè sọ síta fún ẹ̀dá kan kí lẹ̀ ń rí sí àwọn ìgbésẹ̀ yìí. àṣà kan tó ọmọ sẹ́yìn ń dáni òun ni máa sọ àṣà ọmọ sí i wọn á ní múra sára rẹ má jókòó tẹ́tẹ́rẹ́ gbogbo bá a ṣe rí wọn lórí tẹlifíṣàn ẹ̀kọ́ ni wọ́n jẹ́ o ó ti yẹn tó máa rí wọn ní kẹ́ndìkẹ́ndì tó máa wọn aṣọ kẹ́ndìkẹ́ndì wọn gbọ́n tó kẹ́ndìkẹ́ndì tó bẹ́ẹ̀ o òtò aráyé rò kù bẹ́ẹ̀ náà ṣe rí tó dé ní pàápàá tó bá fẹ́ fi kìlọ̀ kọ fún wọn tí wọ́n bá fẹ́ ṣe eré tó jẹ mọ́ traditional mo fẹ́ kó máa ṣèwádìí dáadáa torí púpọ̀ èyí tí wọ́n ń ṣe kò rí bẹ́ẹ̀ kò sẹ́ni mọ̀ àjẹ́ àwọn máa sọ pé àjẹrè a máa ṣe ṣíọ a máa ṣe kinní kan a máa kọ̀ọ̀sùn náà wọ́n kà kún ṣùgbọ́n kò sẹ́ni máa jẹ inú làjẹ wa ìyá tó bí mi àjẹ ni ìyá ya mi àjẹ ni èmi gan fúnra mi ọmọ àjẹ ó ti yé yín báwo lẹ́yìn kò sẹ́ni tó ń pè tí kò ń jẹ́ òun náà ń pè làjẹ gbogbo abiyamọ náà ń pè tó ń jẹ́ so that mo fẹ́ rọ̀ wọ́n eré díẹ̀díẹ̀ tó ń ṣe yẹn kí wọ́n rọra ẹ wo púpọ̀ náà tó máa ń ṣeré olè àbájínigbé àṣekínní kan ṣe ló yẹ kọ́ra máa bò tàbí ìbánilòpọ̀ àti mọ̀ pé tọkùnrin àti tóbi bá ti wọlé wọ́n ti ṣe nǹkan kan nìyẹn àwọn àti wá ṣe tó máa kìsì tí wọ́n máa sùn lera wọn ó ti yé yín bẹ́ẹ̀ á dẹ̀ ti ṣèkìlọ̀ fún wọn á lọ sẹ́mínà kan nìbàdàn wọ́n pè wọ́n pé tí wọ́n fẹ́ ṣe nǹkan ìṣẹ̀ṣẹ̀ kan kọ́ṣẹ́ pé oníṣẹ̀ṣẹ̀ ìbí báyìí ló lè dé o ìyẹn ìmírí síbẹ̀ èjì àwọn fúnra náà ń wá wàkúwà kiri pé mo fẹ́ dàbí lágbájá mo fẹ́ dàbí tẹ̀mẹ̀dù ẹnikẹ́ni ẹni kò mọ bí ẹgbẹ́ òun ti là á sáré kú ó ti yé yín ìyẹn ní púpọ̀ wọn kẹrẹ̀rẹ̀ ọbẹ̀ tó bá ti di iná tán ni wọ́n ń wá ìyẹn lóbìnrin wọn láti fẹ́ tẹ́ ẹ bá ṣọ́ dáadáa àwọn obìnrin wọn ló ń sábà kú jù látara ìfarabalẹ̀ ọkọ níní a mọ̀ pé ẹlẹ́dà ló yàn fún yan Elédùmarè ló yàn fún yan ẹni kókó ẹ̀ báyìí òun ló mọ̀ lẹ́ o ṣùgbọ́n káwọn náà farabalẹ̀ ìwúrí ìtọ́nisẹ̀kùn jẹ́ tàbí kínní torí pé ó ti dàgbà àsìkò Ọlọ́run lójú olùhàṣeyọ wọn tẹ̀tì ní kò tìdí bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ ti jáde wọn ní kò dìbò ní pásítọ̀ ẹ̀ ló fi vitamin sí ẹ̀ títí tó fi ní hypertension tó fi kú yẹn tí wọn fẹ́ rọ̀ wọ́n kí wọ́n ṣe jẹ́jẹ́ wọ́n dẹ̀ ṣe máa ṣe wádìí kọ́ dẹ̀ yé farawé kọ́ yé forí wórí ṣe ń gbọ́ mi lágbọ̀ọ́yé kọ́ yé forí wórí torí fakọ́sọ nínú òdùnnú ẹ̀ ó ní iṣẹ́ mẹ́ta là fọmọrí ojó ṣe káforí ẹ̀gbìyàn káfìdí ẹ̀ tẹ́lẹ̀ káfágbédé méjì tilẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n dáwọ́dá sí sọmọ dáfúrítà ètò dáfúrítà tí sọmọ dáfàfù àpẹ tí sọmọ kẹ́yìn wọn léńje mi ò mọ bí olórí gbé yan rí o ìbá lè yan tèmi mi ò mọ bí àfọ àpẹ gbé yan rí ìbá lè yan tèmi ibi kan náà la gbé yan rí kádàrá ò papọ̀ ni ẹsẹ̀ ló máa ń sáré orí yóò rebi kan ìgbà tó bá yí oníkàkùn ló máa ju ló bá lu láyé ẹ̀ kádíṣe ló ní sùúrù sí i àṣàrẹ̀ tó mọ́ lọ 50 ọdún ayé bímọ ní 60 ọdún tọ́lọ́dẹ̀ sì gbọ́ ọmọ ẹ̀ tó dẹ̀ sì jẹ́ wọn ọmọ yẹn àárí dáadáa àkànṣe dẹ́ẹ̀dẹ́ẹ̀ ibi kan máa ṣe kìlọ̀ fún wọn ni kó máa wà kú wà kiri kò tí kò bá ti lójú kòkòrò pé mo fẹ́ dàbí ọ̀rẹ́ mi mo bẹ ọ̀rẹ́ ti wọ̀ kò tí àdúrà wa gbà wá dùn. àmín bàbá ikú ṣe àtàárọ̀. ó jàre. Sunday Igboho rèé pẹ̀lú bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tí gbogbo mọ̀ sí Ààrẹ Ìbà Gani Adams
Oòduà. mo sì mọ̀ pé gbogbo pátápátá la rí iṣẹ́ ribiribi táwọn méjèèjì ń ṣe lọ́tún àti lósì bó tilẹ̀ jẹ́ pé awuyewuye máa ń wáyé láàrin àwọn ọmọ wọn méjèèjì torí pé mi ò gbà pé Sunday Igboho ló ń sọ ọ̀rọ̀ tàbí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tí mo bá mọ̀ sí Ààrẹ Ìbà Gani Adams ló ń sọ̀rọ̀. Àwọn ọlọ́jọ́ mẹ́ta yìí la gbọ́ pé wọ́n ní bàbá wa Ọọ̀ni Ifẹ̀ Ọọ̀ni òrìṣà kábíyèsí kẹ́pẹ́ o bàbá wa sọ pé àwọn fún Sunday Igboho ní 100 million naira pẹ̀lú mọ́tò Helios kan láti fi sọ́pọ́tì irú ẹkùn tí wọ́n ṣe lọ́tún lósì torí pé gbogbo pátápátá la rí iṣẹ́ ribiribi tí ọkùnrin yìí ń ṣe láàrin ìlú àmọ́ nǹkan tí mo fẹ́ bèèrè délé yìí bàbá awuyewuye tó lọ láàrin Ààrẹ Ọ̀nà Kakanfò àti Sunday Igboho yìí kí ni ẹ̀yin rí sí torí pé wọ́n ti ń fẹ́ràn nǹkan jù kan lọ ló ṣe lójú mi torí pé ìkan ṣiṣẹ́ ju nǹkan lọ kí ni ẹ̀yin rí sí. Mo ṣe atọ́kùn àwa Yorùbá ní ká ronú bí Yorùbá ronú báyé bá ń yẹ wọ́n tó ìfòkúfù ni wọ́n ń fún o bí Yorùbá ronú tí nǹkan wa bá máa dùn ká ronú bó dẹ̀ fẹ́ bẹ̀ ààrẹ wa bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ọlọ́gbọ́n gidi ni wọ́n ṣe màmá yẹn bàbá yẹn ṣe intelligent man tí wọ́n dẹ̀ gbọ́n tí ọpọlọ wọn kò sòrè mo fẹ́ rọ̀ wọ́n kí wọ́n jọ wọ́n jẹ́ kí ìrẹ́pọ̀ yẹn lásìkò tó náà wà bẹ́ẹ̀ yìí kí ìrẹ́pọ̀ yẹn wà o mo dẹ̀ fẹ́ bẹ̀ ààrẹ Ìbà Gani Adams lógo ọ̀fẹ́ mo fẹ́ lo nǹkan wọn náà lo maturity àgbà ọjọ́ orí kò yé lé bá o ó ti kàn lò débi pé kí wọ́n lè mọ àtúnṣe láàrin àwọn àti ààrẹ àtúnṣe tí ó sì nígbà tí bàbá wa Bọ́lá Ahmed kó tó di ààrẹ òun lẹ ń rí ní ibẹ̀ yẹn o nítorí Ìbà Gani Adams rẹ ti ṣiṣẹ́ takuntakun fúnlẹ̀ káàrọ̀ òjìrè wọ́n ti gbà wá nínú àwọn ogun dáadáa tẹ́ ẹ bá rí nígbà Jonathan ọjọ́ wà nínú kìnní kan bá kìnní yẹn tí wọ́n ṣe kò tí yẹn l'Àbújá ọlọ́pọ̀lọ́ pípé dẹ̀ ni wọ́n mo fẹ́ rọ̀ wọ́n kí wọ́n bá wa sọ fún gbogbo ọmọlẹ́yìn wọn tí wọ́n wà kí wọ́n dákẹ́ kìnní kan náà máa ṣiṣẹ́ wọlé bá dédé torí Ọlọ́run ló gbé wọn sókè kò tí Ọlọ́run gbé wọn sókè a mọ̀ pé àwọn ọmọlẹ́yìn wọn ti pọ̀ o inú wọn ni mí o kò tí Oòduà ni mí tààrà Oòduà tààrà ni mí ní gbogbo Ògùn state lọ́mọ mi dáadáa tààrà mo ṣe coordinator dáadáa rí mo ṣàbọ̀rẹ̀ rí èmi kò mọ irú ẹ̀kọ́ ṣẹ̀ gbé jáde ní sí tèmi Oòduà ni mo ń ṣe ṣá ní tèmi o ṣùgbọ́n mo ní tẹ́lẹ̀ àbùkù tàbí kí n sọ̀rọ̀ àbùkù torí àwọn méjèèjì yẹn náà ní àníjì nílẹ̀ káàrọ̀ òjìrè àwọn olórí wa ní kọ́ bá wa ṣe títí kan ní ìfìfẹ́ kan nìdí kan pọ̀ méjèèjì lù títí kan bàbá wa Rashidi Ládọjà ọba wa kí wọ́n nìdí kan pọ̀ méjèèjì lù tí wọ́n bá gba apá ọ̀tún kí mi gbà kó sí ká pàdé láàrin èrí pé ọ̀tá kò ní wọlé sí wa lára ìyẹn ló fẹ́ sọ fún wọn méjèèjì kọ́ má ṣe lóníjà. àmọ́ láyé ìgbà tí ẹ rí pé ìjà agbésùnmọ̀mí lọlẹ̀ nílẹ̀ Yorùbá. a rí pé ó lọlẹ̀ àwa náà fún wa lábẹ́kúta yà dúró èmi ò mọ̀ pé ìlú ẹkùn mi mọ̀ bí ó ti dábẹ́kúta kò dábẹ́kúta ọ̀tá babaláwo kò dúró tá a sì tutù tá a rúbọ ọgọ́ta ara. wọ́n ṣiṣẹ́ gan ní ìlú ẹ̀. a fún ti ààrẹ gàdẹ́dà fún ara kò dúró ní abẹ́nú gbogbo ètò gbogbo ìgbàrúmọ̀lẹ̀ pátá ní bá gàdẹ́dà sì ń gbé nìde tó dẹ̀ nìkan nìde kan wá jà bẹ́ẹ̀ ni tí mo mú un pa ẹni kò jẹ́ pé wọ́n ní wọ́n pé ó ti lọ sọ́ọ̀ṣì Òṣogbo báyìí àdúrà tó ń ṣe náà nìyẹn. so Ìbà Gani Adams. àwọn ará wa là ń dá owó fúnra wa pàápàá irú owó yẹn kan gbé fún ìrẹkùn yẹn ọba kẹfà ọ̀nà ní bíi 50 million yẹn kò tí eyín gbogbo òrìṣà pátá Òkè Ìbàdàn wọn ń bọ Olúmọ wọn ń bọ Lúṣàbí wọn ń bọ wọn ṣọdún èṣù wọn ṣètọdún ọdún Fátọ́ni lóṣooṣù kò sí lẹ́ẹ̀mejì lóṣù pàpà àwọn ọmọ ẹgbẹ́ là ń dáwó lápò ara wa. ọmọ ẹgbẹ́ Oòduà wà lẹ́yìn báyìí. ọmọ ẹgbẹ́ Oòduà ni mo ti ṣe látọdún kèlò gbọ́ ti dálẹ̀ ni mo ti ṣe. ìyẹn ààrẹ Ìbà Gani Adams. àmọ́ àwa ò pé wọ́n ní pé Ìbà Gani Adams kí wọ́n ṣe kankan ní. àwọn ṣe mẹ́wàá o ó jogún o. àmọ́ kí ní kò wọ́n sáwọn ọmọ ilẹ̀ Yorùbá. gbogbo ẹ̀rù wọn sí wọn ohun tó bá ń jẹ lẹ́nu nọ́mọ̀ nílẹ̀ Yorùbá mo fi éètì rí Yorùbá nìyẹn wọn bá ti ń jẹ lẹ́nu báyìí nọ́mọ̀ ẹ mọ̀ pé ẹnu kò gbọ́ pé mo jẹ lánàá tó dé ní bó o bá fẹ́ obìnrin bí o bá bímọ fún ẹ bó bá kọ ẹ ó lè pokonoko lágbájá kò ní ọmọkùnrin nǹkan ọmọkùnrin ẹ kò dánmọ nǹkan ọmọkùnrin ẹ kò lé òrì lóbìnrin rẹ rí ó lè ní kó ṣe lájọ wò rí
bọ́tẹ́ kúṣe ló bímọ àìkòsí wọn máa sọ mọ́ àníṣe ló ń nà òun àníṣe ló ń mọ́ mi lójú àníkò fún mi lóúnjẹ bẹ́ẹ̀ lọ́rọ̀ ohun tó ṣẹlẹ̀ sí ìfẹ́ tí kò sí nígbà bàbá wa Bọ́lá Ahmed wà lẹ́kọ̀ọ́ kó tó di president olóhùn lẹ́yìn àdúrà wa gbà kí yóò bá yorùn ṣá torí opportunity rú táàrí pẹ̀lú president wa yìí Tinubu yìí ó lè ṣe jìkátì padà rí ó ti lè ṣe jìkátì padà rí káàrò tó sì ṣe wá nìyẹn. bàbá ẹ̀ẹ́dọ́gbọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yẹn fẹ́ dá ìpadà síbẹ̀ ní ẹ̀kọ́ yẹn ẹ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àjẹ́ àbí má ṣàjẹ́ lẹ́ẹ̀kan yẹn ẹ sọ pé gbogbo obìnrin tó bá ń pè. ó ló ń jẹ́ tani máa bímọ ẹ̀ tí kò ní tọ́jú ẹ̀. àmọ́ ṣé kò wá sí àwọn ìyá wa fíofío tó máa ń. èmi kò mọ̀ pa yẹn o kò mọ̀ pé ọ̀yà mi fi mọ̀ pa yé wájà. Ifá lẹ́yìn ṣe àbí. Ifá ni mo ṣe mú dẹ̀ mọ̀ pa yé wà. ayé wà o gbèjégbèjọ ayé wà o àkàmàrà àkàkà tán ayé wà. eléyìí fi máa ṣe bíi pé mò ń ká díẹ̀ lọ díẹ̀ ẹni pé mo fẹ́ pẹ́ẹ́dẹ̀ lórí òtò rí lórí ọkàn mi ní pé bí a máa kọ lò bí ìṣẹ́jú 5 péré àmọ́ bọ́n ṣe gbé mi débẹ̀ yìí ó tún yà mí lẹ́nu lọ́tọ̀ pé ayé wà. àmọ́ ìbéèrè mi tó máa dábàá pé fẹ́ kẹ́yìn lélẹ́ yìí torí pé bàbá náà níbi tí wọ́n ń lọ tí wọ́n ń rè àsìkò ọdún ìṣẹ̀ṣe tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí o lórí pa orí ọ̀rọ̀ eégún má ṣe ogun tá à ń bá bọ̀ lẹ́ẹ̀kan yẹn kí lẹ́yìn rò pé ó yẹ kó ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí báyìí àtàwọn ìṣẹ̀ṣe ṣé àwọn ìṣẹ̀ṣe ni kí wọ́n sí mẹ́ẹ̀dọ́ ní àbáwọn mùsùlùmí ni. mùsùlùmí ló ní kó sí mẹ́ẹ̀dọ́ torí kò kàn wọ́n ọ̀rọ̀ tí ò kàn wọ́n wọ́n ní dójú fọ̀ Wàsílà ọ̀hún ló ń wájà. torí pa kí ó gba gòdì gbé ọ̀rọ̀ egan nígbà tó ọlọ́pàá pípẹ́ ni mo jẹ máa ń pe ọba akéwògbè yẹn o wọ́n máa ń sòtọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n ilé ìtọ́ṣe yìí kò gbà pọ̀ mọ́ wọ́n máa ń sòtọ́ ní pé mùsùlùmí ẹgbẹ́ ọgọ́ máa ń bú wọn wọ́n máa ń ṣe fat jẹ́jẹ́ lè egun lọ kí ni wọn náà wà débẹ̀ lẹ́yìn tó fọmọ yẹn bẹ́ẹ̀ ọtí ẹ̀kọ́ ló jọ ọmọ yẹn ní ọtí wọ ẹ̀kọ́ ló jẹ lómìn ṣé àwọn ìkọ́ tó gbà ọtí dájọ́ yẹn kọ́ tó dájọ́ náà wọn mùsùlùmí sọ pé kò lè ṣeé ṣe ìrọ̀lẹ́ ń pa egun kò lè jáde egun tó máa tí yóò bá kí ń wò kó lè jáde nínú gbẹ̀ abógbó yẹn. bẹ́ẹ̀ni. ó yẹ kó rí bẹ́ẹ̀. torí pé ọ̀rọ̀ pé bí wọ́n fẹ́ gbé ṣẹ̀ríà wọ ìlú ilẹ̀ Yorùbá ló ṣe lọ́kàn gbogbo wọn báyìí kódà mo fún ti ìlà ti Ìwó máa ń bá Sunday Igboho fà wàhálà lórí ọ̀rọ̀ yìí gidi gan ni pé sẹ ilẹ̀ Yorùbá yìí. ṣùgbọ́n gbọ́dọ̀ tọwọ́ lọ́rin wí ọ̀nà òfẹ́ Sunday ní ọ̀dọ̀ wọn nílọrin ọdẹ jí wọn gbé ọdẹ ti pa bí abúlé bíi 40-45 nù ẹdẹ ìranú wò ẹ ṣe fàtẹ síbù lọbẹ èèyàn kan nídìí pé òun fẹ́ gbèjà yín ẹ wá ní òfẹ́ nítorí pé ó jẹ́ oníṣẹ̀ṣe ṣé ọ̀rọ̀ nìyẹn sọ̀rọ̀ ọpọlọ pípé nìyẹn. àmọ́ bàbá nípa tá à ń dàgbà bọ̀ ẹ náà mọ̀ sọ fún wa pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta pé ìkan náà ni àjọbára ṣe àwọn aládàmọ̀dé ẹ̀sìn wèrè lọ́dẹ́lẹ́gbẹ́jẹ́ lọ́sọ̀ọ́ gan-an oníṣòkòtò tìrín àti onífìlà àwọn tó máa ń wé láwà nìyẹn ni àwọn ẹni ọ̀fẹ́ bá wá ṣe ṣèbí ṣe gbé kí ni ìwà bá wa tẹ́ ẹgbà tọwọ́ wa dánú tán Ọlọ́run ló ní kó bá ká tọ́jú díẹ̀díẹ̀ irú àwa yìí wọn gbọ́dọ̀ mọ̀ pé àṣẹ irúṣẹ́ yìí gbà kan àdẹ̀dùpẹ́ wọ́n máa lẹ̀ gbé wájà. bẹ́ẹ̀ni tó gbé mi náà rí pé àwọn oníṣẹ̀ṣe ti padà ní ọwọ́ lókè. a sì ní lọ́wọ́ lókè. báyìí. a ò lè sá lọ fúnra wa. àmọ̀ràn olè wá ní fún àwọn ará ìlú Ìbàdàn yìí. ẹ mú kọ fẹ wọn oníṣẹ̀ṣe olóòlù ẹni kọ dákẹ́ kọ má wò wọn torí èmi nígbàgbọ́ ní eégún yẹn gan. ìyẹ̀wò olóòlù yìí. ààrẹ ìfẹ́ ni wọ́n máa gbẹ̀yìn orin tó máa gbẹ̀yìn ìyàwó a kì í kọ́ níjọ́ kọrùn ẹ̀fì ẹlẹ̀ ẹ̀fì ká má bà bọ̀ torí ìsọ̀wọ́n social media àti bloggers yìí ṣe náà ló pọ̀ jù lọ́rọ̀ yìí ó ti yẹn ẹni tó bá dẹ̀ là kì í ṣífọ̀ àdúrà wa gbà. ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu bàbá wa Ifá Tántálá Olúwo ti ilẹ̀ Ẹ̀gbá látàárọ̀ yìí bàbá yìí mo sọ pé mo kò dédé kúrò nílé bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ lọ́nà nígbà tí mò ń bọ̀ bí kọ́wọ́ mọ́tò ń yà àwọn síbẹ̀síbẹ̀ mo sọ pé mo máa dé ọ̀dọ̀ bàbá yìí lónìí Ifá Tántálá tètè máa bèèrè lọ́wọ́ mi náà rèé o ẹ̀yin ará ìlú Èbó àti ará ìlú Nàìjíríà tó ní pé ọdún ni wọ́n kì í ṣàìmọ̀ fún ológun mọ́ bàbá ẹ ṣàdúrà fún àwọn tó ń wo èyí. àjọ ayé àgbà inú adùn ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbá agbọ́ ọlọ́run ẹgbẹ́ tẹ́ wà nínú òkèrè ẹ̀kọ́dé kó wálé ẹni rásọ̀hún agbọ́ ọlọ́run gùsùn máa ṣe ilẹ̀ káròjì náà àtúbàtúṣe ìpínlẹ̀ Ògùn àtúbàtúṣe ìlú Ẹ̀gbá ò ní dàrú láti ọ̀dọ̀ bàbá wa láti orí Ẹ̀gbá
gómìnà wa náà àmọ̀ṣá sọ̀kalẹ̀ láyọ̀ ọlọ́run á yan gómìnà dáadáa ọlọ́run á yan fún wa ìdìbò tó ń bọ̀ yìí ẹgbẹ́ ọ̀lẹ́ ìdìbò náà kò ní bá nǹkan jẹ́ ló máa tún kàn ṣe ẹni olórí tó máa pàtúnṣe lọ́lọ́lẹ́dùmarè òun ló máa yàn fún wa bẹ́ẹ̀ ló ṣe máa rí àárí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ lágbára síwájú Ọ̀rúnmìlà àṣẹ ó ti ṣẹ. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá Olómi Ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n. Olómi Ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n.